Ìpè Ọlọ́run, èdè wo ni Ọlọ́run? Èdè Yorùbá ni. Ṣé Yorùbá wà mọ Ọlọ́run náà ṣe mọ̀ nǹkan tó ń jẹ́ Ọlọ́run? Mr. Ayọ̀bámi, bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Ayọ̀bámi tẹ́ bá lọ sí ìlú tí wọ́n ti ń sọ Chinese, orúkọ wo ni a máa jẹ́? Ayọ̀bámi náà láwọn máa pè. Mr. Ayọ̀bámi, bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Ayọ̀bámi tẹ́ bá lọ sí ìlú tí wọ́n ti ń sọ Chinese, orúkọ wo ni a máa jẹ́? Ayọ̀bámi náà wọ́n ní òun Yamazuki náà l'Ayọ̀bámi. Àwọn ọmọ ẹ wá fi ẹlẹ̀ gbogbo ilé tó kọ́, gbogbo nǹkan tó fi jọ ayé ẹ̀ ṣe wá dahoro. Kí ló máa ṣe fún Yamazuki? Tó bá jẹ́ òkùnkùn ni mo fi kọ́ gbogbo nǹkan tí mo kọ́ lẹ̀ tí mo fẹ́ fún àwọn ọmọ yẹn. Ọlọ́run fẹ́ lọ kó rí bẹ́ẹ̀ lórí ìran rà Yamazuki kan wá nígbè irọ́ lọ gba ọmọ yẹn lẹ̀ má yẹ kọ́ ṣègbè bí bàbá wọn náà ṣe fẹ́ ṣègbè. Ó wá ya sórí nǹkan tó sọ yìí nísìnyìí, sórí nǹkan tó sọ yìí nísìnyìí láṣẹ Èdùmàrè àdàbí tó bá jẹ́ pé ò kì í ṣe ọmọ kóòtù òjire nìkan ló kù. Tó bá jẹ́ pé ọmọ kóòtù òjire ni ẹ́, méjì ni ọ̀rọ̀ yẹn. Kúrán la fẹ́ kà, a gbọ́dọ̀ máa ṣe àmì nísàlẹ̀. Bọ̀ ó dàbí ṣé ìyá ìmọ̀wé nù ṣé ká dẹ́ni lóhùn bọ̀ torí ó dà pé àáfà lẹ́ni tó sáré wọlé. Ó dàbẹ́ ní pé wọ́n ní Subhana true. Ṣé ká gbé wọn ṣé ká kọ́ sọ̀rọ̀ ni? Ó yá. Ó yá Mr. Ayọ̀bámi Hamzat ẹ̀tàn máìkì yín. Mr. Ayọ̀bámi Hamzat ẹ̀tàn máìkì. Ẹni sùúrù bóyá wọ́n ní ìdàtí on mute. Ẹ kálẹ́ o bàbá Ayọ̀bámi, ṣé dáadáa lẹ wà? Àwa nìyẹn o. Ṣé ọmọ kóòtù òjire ni yín? Ọmọ Yorùbá ni mí. Ibo lẹ ti wá nílẹ̀ kóòtù òjire bàbá mi? Kwara ni. Kwara, ó ti yé wa bẹ́ẹ̀ yẹn, ẹ ṣeun bàbá mi. Kí ló dé tẹ́ fi wá ní Subhana true? Ń pé ẹ̀sìn tó fẹ́ fún àwa Yorùbá ń pé ẹ̀sìn tí ò dáa ni. Ta ló sọ fún yín pé ẹ̀sìn wo ló ládá fáwọn Yorùbá bàbá mi? Ṣẹ́rí Yorùbá ò lẹ́sìn kankan. Ẹni sùúrù bàbá Ayọ̀bámi, ẹ̀yin lẹ́sẹ̀ sọ̀rọ̀ ń ṣe ẹ jẹ́ ká máa mú lẹ́yìn kọ̀ọ̀kan. Ẹni ẹ̀sìn tán dá fáwa Yorùbá, ẹ̀sìn wo ló dá fáwa Yorùbá? Bàbá Ayọ̀bámi, bẹ́ẹ̀ náà ni ta ló ń pè yìí? Mo ní ẹni ẹ̀sìn tán dá fáwa Yorùbá, mo ní ẹ̀sìn wo ló dá fáwa Yorùbá? Bàbá Ayọ̀bámi ṣe wà ń bẹ̀. Nẹ́tíwọ̀kì yóò dá. Ẹ fẹ́ wá gbèjà àlà, nẹ́tíwọ̀kì yóò dẹ̀ dá. Níṣe pé ẹ fẹ́ wá ṣe, wọ́n wá disturb wa ni, wọ́n fẹ́ ká continue important. Ẹyà ẹja ṣiṣẹ́. So bá a ṣe ń sọ lọ, bí mo yẹ ẹgbẹ́ yẹn ẹgbẹ́ òkùnkùn ni tí wọ́n ń lò láti máa fi gbalẹ̀, wọ́n máa kóra wọn jọ, wọ́n máa unite ara wọn, wọ́n á máa pọ̀ sí, wọ́n á máa bímọ rẹpẹtẹ, wọ́n á máa fẹ́yàwó rẹpẹtẹ, wọ́n á máa bímọ rẹpẹtẹ. Tí wọ́n bá ti wá pọ̀ ju ẹ̀yin tẹ́ ẹ wà lórí ilẹ̀ lọ, wọ́n máa gbé wàhálà dé, wọ́n máa yanra wọn sípò torí wọ́n ti mọ̀ pé democracy làwọn ẹni lò, wọ́n á máa yanra wọn sípò. Tó bá yẹ ti yanra wọn sípò, ipò yẹn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìlú yẹn ẹ ò ní dé orí ipò yẹn mọ́. So wọ́n ti gba ilẹ̀ yẹn nìyẹn, bí wọ́n ṣe ń ṣe káàkiri gbogbo ibi tí wọ́n bá lọ nìyẹn. Mr. Hamzat, nẹ́tíwọ̀kì yín ò dá náà. Nẹ́tíwọ̀kì yín ò dá, ẹni tó bá fẹ́ gbèjà àlà ó yẹ kó máa ṣe istijaba. Ayọ̀bámi à ń gbọ́ yín. Yorùbá ò lẹ́sìn kankan. Ìgbà tó ń gbójú pọ̀ ọ̀la làwọn òyìnbó wá ní ká àyìn mọ́lẹ̀ lílé yìí o, ká gbà mọ́lẹ̀, ká má ṣẹbọ mọ́, ká má ṣoògùn mọ́, ká má ṣẹfá mọ́, ká má ṣàjẹ́ mọ́, torí pé kí ni Ọlọ́run kékeré ni wọ́n ní agbára kankan láti ṣe fọ́mọ ènìyàn. Ọlọ́run ọba kan ṣoṣo ọba tó lè help ẹ̀dá alààyè. All right, Mr. Ayọ̀bámi. Mo gbọ́ yín. Ìpè Ọlọ́run, èdè wo ni Ọlọ́run? Èdè Yorùbá ni. Ṣé Yorùbá wà mọ Ọlọ́run náà ṣe mọ̀ nǹkan tó ń jẹ́ Ọlọ́run? Wọ́n translate ẹ̀ ni. Wọ́n translate ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni wọ́n translate Allah. Torí ẹ̀ náà mo ṣe fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Allah kò kí ń ṣe Ọlọ́run. Allah ọ̀tọ̀ ni Ọlọ́run. Mr. Ayọ̀bámi, bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Ayọ̀bámi tẹ́ bá lọ sí ìlú tí wọ́n ti ń sọ Chinese, orúkọ wo ni a máa jẹ́?
Ayọ̀bámi náà láwọn máa pè kí mí. ló dé tí wọ́n translate orúkọ yín kan change ẹ̀ sí Chinchuntun. Ayọ̀bámi. So ìtumọ̀ That ẹ̀ ní is pé wọn ò joy. Mr. Ayọ̀ bóyá ẹ ò mọ̀ wọn ò kí ń translate orúkọ torí pé Wọn ò translate nǹkan orúkọ. ẹ ṣe sùúrù àwọn Allah ni wọ́n ní Allah dẹ̀ nìyí ó ní ojúbọ olúwa ilé Kaaba abẹ́ ti gbọ́ rí nílẹ̀ Yorùbá kan sọ pé ojúbọ rèé ojúbọ Ọlọ́run Olódùmarè ṣe gbọ́ rí so ṣìgìdì ni Allah Allah ò kí ń ṣe Ọlọ́run so bí àárín ẹ ṣe jẹ́ nìyí. Báwo ni Allah ṣe wá jẹ́ ṣìgìdì? Ọlọ́run ni. Àkànbí ò dẹ̀sìn bí bàbá ms ẹ ní sùúrù bàbá mi ẹ ní sùúrù bàbá mi ms bàbá Ayọ̀bámi ṣé ẹgbẹ́ nǹkan tí wọ́n sọ fún yín wípé tẹ bá lọ sí China orúkọ wo ló máa pè yín ní ìlú China? Orúkọ mi náà ló máa pè mí. Kí lorúkọ yín tó máa pè yín? Ayọ̀bámi náà ló máa pè mí. Kí ló dé tí wọn ò ṣe change orúkọ yín sí kan translate ẹ̀ sí Yamazuki? Tó bá lè rọrùn fún wa náà ni ṣe tó bá Ayọ̀bámi bá máa ní sùúrù Ayọ̀bámi ẹ má máa gbé ẹ̀mí yín gbóná ẹ ní sùúrù mo ní kí ló dé tí wọn ò ṣe rí yín kọ́ máa pè yín ní Yamazuki tó jẹ́ pé Ayọ̀bámi yẹn náà lọ sí máa pè yín. Àní tó bá jẹ́ ó ṣeé ṣe kọ́ tó lè yí orúkọ mi padà tó bá lè rọ̀wọ́ lọ́rùn ó lè ṣe mà. Ẹ ṣe mọ̀ pé tó bá ti yí ẹ ní sùúrù náà tó bá ti yí orúkọ yín padà yẹn kò kí ń ṣe Ayọ̀bámi mọ́ kò dẹ̀ wà natural mọ́ bó ṣe yẹ kó jẹ́ kó authentic mọ́ ṣe mọ̀ bẹ́ẹ̀. Ṣé Ayọ̀bámi yìí ṣe wọn kí ayé translate ẹ̀yin dẹ̀ máa ẹ ní sùúrù náà nǹkan tó bá fi lè mú yín tẹ́ dé China tẹ́ ń gbé ń bẹ̀ tán wá yọ Ayọ̀bámi kúrò ń bẹ̀ tán wá ń pè yín Yamazuki ṣe mọ̀ pé inferiority complex lọ́ fi lọ yín yẹn tẹ́dẹ̀ ti gbà òun ló ń wọ́rì yín nìyẹn. Tí máa mọ èdè wọn tí mo mọ̀ pé nǹkan tó túmọ̀ sí náà lélẹ́yìí kò ní ìdí bá wọn fà á mọ̀ náà tó bá lè rọ̀ wọ́n lọ́rùn lọ́ ṣe tú síbẹ̀. Kí ni ìtumọ̀ Ọlọ́run? Ọlọ́run ọba tó láyé tó ní ọ̀run tó ní gbogbo nǹkan tó ń gbé ní ayé. Ẹ̀wẹ̀ àìwá ní sùúrù kí ni ìtumọ̀ Allah? Allah Ọlọ́run ni ọba tó dáyé náà ni Allah. Rárá. Rárá Allah kọ́ ló dá ọ̀run ló dá ayé ṣó ti yé yín Allah ẹni sùúrù náà Allah ló dá àlìkìyámọ̀ àti jáànámọ̀ because Ọlọ́run tiwa kò dá iná ṣó ti yé yín. So ẹni sùúrù Ayọ̀bámi Allah tẹ bá wo àwọn bàbá ẹ̀yin náà sọ ní ìsìngbà tẹ wọlé pé àwọn bàbá ńlá wa ni wọ́n pé èdè wa ni èdè Ọlọ́run wọ́n kàn translate ẹ̀ ni àwọn bàbá ńlá wa ṣó possible kémi mọ nǹkan tó jẹ́ Ọlọ́run kẹ́nìkan wá gbé ẹ̀sìn kan wá kó wá ní mi ò mọ Ọlọ́run mọ́ kí lẹni yẹn fẹ́ ṣe fún mi yẹn. Àwọn òyìnbó tó sọ fún yín gan àwọn òyìnbó tó mú ẹ̀sìn yìí gan wá gan kó bá lè nǹkan tó ràn wọ́n lọ́rùn lọ sọ fún yín. Òyìnbó wo ẹ̀sìn wo lòyìnbó mú wá fún yín ẹni sùúrù bàbá gentle. Òyìnbó wo ẹ̀sìn wo lòyìnbó mú wá fún yín. Ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn òyìnbó ni ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àwọn àràbù ni. Ẹ ti dára yín lóhùn bẹ́ẹ̀ yẹn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòyìnbó ni ẹ̀sìn mùsùlùmí àràbù ni ẹjọ́ àràbù àti Yorùbá ẹni sùúrù Ayọ̀bámi fi sùúrù fúnra ẹ Ayọ̀bámi àràbù àti Yorùbá àwọn ọmọ kóòtù òjìrè báwo la ṣe jọ jẹ́ ìkọ̀kan náà. Wọ́n ní pé ẹ̀sìn ìmọ́lẹ̀ ló ṣe mú wá fún yín tó ń gbé kí ni àwọn. Ẹni sùúrù ẹ̀sìn ìmọ́lẹ̀ so àwọn bàbá wa wọn ò mọ̀ túmọ̀ ìmọ́lẹ̀ inú òkùnkùn ló ń gbé. Bẹ́ẹ̀ni kò tó ní kí wọ́n ní agbára. Wọ́n ní sùúrù jàre kò ní sùúrù fẹ́mi ara ẹ. Àwọn bàbá ńlá ẹ ní ìsinyìí tí wọ́n gbọ́ tó ń sọ̀rọ̀ àwọn bàbá ńlá tiẹ̀ inú òkùnkùn ni àwọn bàbá ńlá ẹ ń gbé tẹ́lẹ̀ àbí. Inú òkùnkùn lọ wà tẹ́lẹ̀. Ó yá ní sùúrù má máa fún mi kọ́rọ́ sánsà àwọn bàbá ńlá kù bàbá ẹ inú òkùnkùn ni wọ́n ń gbé tẹ́lẹ̀ tó bá ń ṣe pé wọ́n mú ẹ̀sìn àràbó wá fún wọn inú òkùnkùn ni wọ́n náà bá máa gbé àbí bẹ́ẹ̀ kọ́ náà ìwọ tó wá sọ fún bàbá ẹ wípé ẹlẹ́sàn kan ni bàbá ẹ wọ́n á pè wọ́n náà ní ọmọ arọ wàá dẹ̀ wà happy láti jẹ́ ọmọ arọ yẹn. Nígbà tí ẹ̀yin Fúlàní tẹ máa wá síbí tẹ máa sọ fún wa wípé àwọn Ọ̀rúnmìlà Ògún Ṣàngó àwọn bírọ́dà wa ni wọ́n
accept pé àwọn brother tiwa làwa ń sìn ẹ jọ Muhammad báwo ni ò ṣe jẹ́ brother àwọn àràbò báwo ló ṣe tán mọ́ wa ó ṣe wá jẹ́ brother oní brother làwa lọ ń sìn tá à sin brother tiwa. MS bàbá permission láti já Ayọ̀bámi ó kàn ń já Ayọ̀bámi ni kì í ṣe ọmọ kóòtù òjire it's just mama jẹ́ kó gbà fi kún Ayọ̀bámi ní sùúrù hold on wọ́n ti break ẹ̀ fún ẹ̀ ní all decent way ó dáa pé kò tí ì yẹ. TJ bàbá ẹ má bínú àní tó bá jẹ́ àwọn ògùn yìí. TJ bàbá ẹ sọ̀rọ̀. Circulate. wọ́n sọ̀rọ̀ Ayọ̀bámi ní sùúrù wọ́n ti break ọkọ̀ wá as distraction ni wọ́n jẹ́. òun náà ni àwọn jẹ́ fún bọ́rọ̀ náà ni. kò sí nǹkan tẹ́ lè sọ létí ọmọ Fúlàní tó lè wọ̀ létí. òun náà nǹkan kan mo fẹ́ sọ ó ní láti jẹ́ Ayọ̀bámi mọ́ ní sùúrù ó mọ mí ní orúkọ Ayọ̀bámi yẹn lọ máa jẹ́ orúkọ àràbò kó wá kẹ́rù ẹ̀ kúrò ní ilẹ̀ Yorùbá kó máa lọ sọ́dọ̀ àwọn àràbò because nǹkan tó ń promote ó sí lórí ilẹ̀ wọn ó yẹ kó wà lórí ilẹ̀ wọn kó lè máa sùn. ọmọ tí gbogbo ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí kò sí ẹni tó wà nílẹ̀ bàbá wọn. ó dàn farabalẹ̀. gbogbo ẹni tẹ́ ń sọ̀rọ̀ kò sí ẹni tó wà nílẹ̀ bàbá yín. nínú àwọn tó ń sí ìwà náà ìjẹ́ náà. Ayọ̀bámi dúró ná wọ́n bá ẹ sọ̀rọ̀ mo fẹ́ bèrè kíní kan lọ́wọ́ ẹ ṣé lójú tiẹ̀ ṣé nǹkan tó ń pè ní Allah ṣé Allah lè parọ́ yes or no. àní gbogbo tálà bá ti sọ dáradára ni. ó yá dúró máa gbọ́ now mo wá fẹ́ kó rí kíní kan ó mọ̀ pé Allah ó ní ilẹ̀ Lárúbáwá tó ti wá ó ní kí wọ́n pa gbogbo nǹkan yòókù tí wọ́n ń sìn ó ní kó bá wọn jà mbẹ̀ yẹn ó ti yẹ dẹ́ wá fi ọpọlọ gbé àwa dẹ̀ sọ fún ẹ pé Allah yàtọ̀ sí Elédùmarè ò ṣe sọ fún àwa yí pé kí Ọlọ́ṣun kó lọ bá oníṣàngó yí pé kó lọ oníṣàngó àbí kó sọ fún oníṣàngó yí pé kó lọ lé Ọlọ́ṣun àbí kó sọ fún ọlọ́ya kó lọ lé olóògùn àbí kó sọ fún olóògùn kó lọ lé ọlọ́ya àbí kó sọ fún eléégún yí pé kó máa bá gbogbo wọn jà ó ti yẹ Elédùmarè ìfẹ́ ni kò yẹ nǹkan tí kò ṣe jẹ́ kí àwọn bàbá wa máa kógun jara wọn bẹ́ẹ̀ yẹn nípa ẹ̀sìn nípa yí pé bóyá eléyìí ó yẹ kó ti mọ̀ ẹ́ pé àwọn méjèèjì characteristics wọn ó ti jẹ́ kó fi wà pé distinctive factor kíní ni wọ́n ó ti yẹ wọ́n wà distinct in their own. ẹ má bínú tó bá jẹ́ ẹgbẹ́ ṣe sọ yìí ọkọ wọn máa lóòótọ́ kí ló dé tẹ́ pé ẹ̀yin wọ́n ń takùn wọn. kí ló wí. kí ló dé máa ń takùn wọn ń gbé kí ló dé tí ìgbà táwọn Ifá Ṣàngó wọ́n kọ́ àwọn wọn ìgbọ́n ìgbà tó mú ẹ̀sìn yẹn wá wọ́n kú wọn mọ́ra tó bá jẹ́ wọ́n ní agbára ní kí ló tí wọ́n lè fight back. wọ́n lè fight back bíi ọ̀dẹ̀ ní ẹni tó ná jẹ́ kí n sọ nǹkan fún ẹ nǹkan tó mọ̀ ni pé tí wọ́n bá fẹ́ fi yí pé ẹgbẹ́ Allah sílẹ̀ káwa mú Ṣàngó lásán abayé Allah jẹ́ Allah ò lè rọ thunder Ṣàngó dẹ̀ máa rọ thunder but àwọn ènìyàn ló ń jà fún nǹkan burúkú tó gbé dání ó ti yẹ lọ́gbọ̀n tó ṣẹlẹ̀ ní Palestine jẹ́ntù ẹni sùúrù kò níbi kẹ́ lọ gbogbo bí tẹ̀ ń lọ yìí jẹ́ntù ẹni sùúrù Ayọ̀bámi a ti gbà pé èèyàn lásán ni Ṣàngó bó ṣe sọ ṣé ò ń gbọ́ mi Ayọ̀bámi èmi ni mo mute ẹ torí pé ó dà pé o kàn gbéjà wá ni èèyàn tó bá dẹ̀ fẹ́ pé kájọ sọ̀rọ̀ láàrin ara wa ohun ẹ ò ní le bẹ́ẹ̀ yẹn ṣé ò ń gbọ́ mi Ayọ̀bámi bó ṣe wà yìí mo fẹ́ ṣe illustration kékeré kan fún ẹ bó ṣe wà yìí ìyá ẹ tó bí ẹ lọ́mọ bó ṣe ẹ má tiẹ̀ jẹ́ ń lò ìyá ẹ torí ọ̀pọ̀lọpọ̀ nù yín bó ṣe wà yìí ní ìsìn ó wá bí ọmọ ó wá ń sọ fún àwọn ọmọ ẹ wípé ẹ̀yin ọmọ mi o gbogbo yín pátápátá ẹ ṣera yín lọ́kàn nǹkan tí mo ṣiṣẹ́ lẹ̀ yìí fún gbogbo àárọ̀ ẹ lọ́sàn-án ló fi ṣiṣẹ́ lẹ̀ fáwọn ọmọ ẹ kan lè jogún ẹ lọ́jọ́ alẹ́ nǹkan tí mo ṣiṣẹ́ lẹ̀ fún yìí ẹ má jà o mo ti pín láàrin yín o ẹ má jẹ́ kó bàjẹ́ o ilé tí mo kọ́lẹ̀ yìí ẹ má jẹ́ kó bàdà di ahoro o àwọn ọmọ ẹ wá láwọn gbọ́ ká tó wí ká tó fọ̀ lójú ayé ẹ bàbá kan wá dé láti ibì kan Ayọ̀bámi ṣé òun gbọ́ mi kó unmute kí n mọ̀ pé òun gbọ́ mi ṣé òun gbọ́ mi. ó ń gbọ́. so kí bàbá kan wá dé láti ibì kan ó ti ṣiṣẹ́ látàárọ̀ ọjọ́ ayé ẹ o lórí àwọn ọmọ tó bí yìí náà ni
bàbá kan wá dé láti ibì kan ó wá sọ fún àwọn ọmọ yẹn pé èmi náà ni bàbá yín o èmi náà ni bàbá yín ṣùgbọ́n orúkọ tèmi kì í ṣe Ayọ̀bámi o ẹjọ́ ta ló ń pa òkè ọ̀dọ̀ Ayọ̀bámi ló ti ń pariwo orúkọ tèmi ò kì í ṣe Ayọ̀bámi o orúkọ tèmi Yamazuki lórúkọ tèmi èmi ò ń ṣe Ayọ̀bámi ṣùgbọ́n èmi náà ni mo bí yín káwọn ọmọ ẹ lójú ayé ẹ yẹn náà pẹ̀lú gbogbo iṣẹ́ tó ti ṣe lẹ̀ lòdì ọmọ kan wá tójú ẹ sọ fún ẹ wípé ìwọ ò kì í ṣe bàbá àwọn mọ́ o wípé Yamazuki ni bàbá àwọn gbogbo nǹkan tí wọ́n ṣe lẹ̀ pátápátá kan máa gbé ẹ ṣépè kọ́ dẹ̀ máa sọ wípé kí iṣẹ́ ọwọ́ ẹ kó bàjẹ́ kí iṣẹ́ ọwọ́ ẹ kó dòfo kí gbogbo nǹkan àgbójúlé ẹ báyìí kó dòfìfo kan wá máa gbé ẹ ṣépè lójoojúmọ́ kan máa sọ wípé ẹ bá wa gbé Yamazuki ga káwọn ọmọ ẹ dúpẹ́ kán kọrin kán jó kán lọ máa sin Yamazuki kán lọ máa ṣe gbogbo nǹkan tí Yamazuki ń ṣe kán máa múra bí Yamazuki kán wá máa sọ wípé kí ni kán wá tún wá máa sọ wípé Yamazuki yẹn náà ni bàbá àwọn tó jẹ́ Ayọ̀bámi ò gbọ́ gbogbo nǹkan tí Ayọ̀bámi ń ṣe pátápátá kó bàjẹ́ lójú ẹ̀ káwọn ọmọ ẹ̀yẹn dẹ̀kẹ̀rẹ́ kó wá máa pè wọ́n pé èmi ni bàbá yín èmi l'Ayọ̀bámi mi kì í ṣe Yamazuki káwọn ọmọ ẹ wá máa sọ pé láéláé ìwọ ò lè jẹ́ bàbá wa Yamazuki ni bàbá wa òun la máa tẹ̀lé ilé tó kọ́ gbogbo nǹkan tó ti fàárọ̀ ẹ ṣe é lẹ̀ fún àwọn ọmọ yẹn kó wá máa bàjẹ́ ò tí ì kú o ìwọ nìkan wà wá dágbélé wà máa wò wípé báwo ta ló wá sọ fún àwọn ọmọ yìí pé ẹni ibi ni mí báyìí ta ló wá sọ pé gbogbo ti báwo làwọn ọmọ yìí ṣe ń gbé ẹ ṣépè báyìí inú ìbànújẹ́ òun ni ó máa wá wà tó máa rò wípé ọmọ tó o bí tó o tọ́ tán wá dàgbà tán wá sọ wípé o kì í ṣe bàbá àwọn ọmọ báwo ló ṣe máa fíl ilé tó sọ pé kó má dahoro kò sọmọ kankan tó yà síbẹ̀ mọ́ ilé dẹ̀ ń bàjẹ́ wo ò dẹ̀ lágbára mọ́ o ti dàgbà o ti darúgbó o ò lè lọ renovate ilé yẹn mọ́ ilé tó sọ wípé kó má dàrú gbogbo ẹ̀ ti dòfo ó ti dàrú báwo ló ṣe fẹ́ kí ni ìwọ máa ṣe fún Yamazuki yẹn tó wá impersonate yẹ nínú life àwọn ọmọ ẹ̀ ibẹ̀ yẹn ni mo fẹ́ kó lọ straight kó dẹ̀ dá mi lóhùn o mi ì fẹ́ kó pẹ́ kọ̀rọ̀ o. ṣé àwọn tẹni wọn nǹkan wọn bàjẹ́ ní ìṣojú ẹ ní ayé ẹ tó bá jẹ́ bàbá mi ìwọ ni mo sọ mi ì sọ pé àwọn kan ìwọ ni mo sọ pé o kọ́lé ìwọ ni mo fi ṣe sáàpù ṣe búwọ náà máa bímọ tó bá tí ìbímọ máa bímọ náà gbogbo abiyamọ ló ń bímọ ṣó ń gbọ́ mi gbogbo abiyamọ ló ń bímọ lọ́dẹ̀ ń ṣèwúre pé káwọn jèrè ọmọ lọ́jọ́ alẹ́ so nígbà tí wọ́n bá ti wá fi àárọ̀ ṣiṣẹ́ tó ti fọ̀sán ṣiṣẹ́ tó wá di lọ́jọ́ alẹ́ Yamazuki wá dé ó wá kó àwọn ọmọ lọ ó wá ní òun Yamazuki náà l'Ayọ̀bámi àwọn ọmọ ẹ wá fi ẹlẹ̀ gbogbo ilé tó kọ́ gbogbo nǹkan tó fi jọ ayé ẹ̀ ṣe wá dahoro kí ló máa ṣe fún Yamazuki. tó bá jẹ́ òkùnkùn ni mo fi kọ́ gbogbo nǹkan tí mo kọ́ lẹ̀ tí mo fẹ́ fún àwọn ọmọ yẹn Ọlọ́run fẹ́ yọ kó rí bẹ́ẹ̀ lórí ìran ra Yamazuki kan wá nígbà irọ́ lọ gba àwọn ọmọ yẹn lẹ̀ má yẹ kọ́ ṣègbè bí bàbá wọn náà ṣe fẹ́ ṣègbè. ó wá ya sórí nǹkan tó sọ yìí ní ìsinyìí sórí nǹkan tó sọ yìí ní ìsinyìí láṣẹ Èdùmàrè àdàbí tó bá jẹ́ pé ò kì í ṣe ọmọ kóòtù òjire nìkan ló kù tó bá jẹ́ pé ọmọ kóòtù òjire ni ẹ méjì ní ọ̀rọ̀ yẹn. ẹjọ ẹ ṣe sùúrù ẹ má ti gbélé bẹ́ẹ̀. ẹ ṣe jẹ́ kó délé. ẹ jẹ́ kí n gbélé náà ẹ ní sùúrù ọ̀rọ̀ tá à ń sọ wà very important. ẹ má ti fi nǹkan kan kún ẹ dúró nǹkan tí ò yé ni ẹ má ti fi nǹkan kan. Muhammadu ní sùúrù mi ò tí ì bá ẹ sọ̀rọ̀ Muhammed mi ò tí ì tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ṣe rí gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé yìí ó gbọ́dọ̀ máa ṣe example mọ́ tó bá yẹ pé lóòtítọ́ àti lódodo ọmọ kóòtù òjire. kò tí ì yé nǹkan náà ò tí ì yé ẹ má ti fọ̀rọ̀ lé kò tí ì yé nǹkan tó bá yé èèyàn lèèyàn máa ń fọwọ́ sórí kò yé. bàbá example ẹ wo bàbá Muhammad kò sí Ayọ̀bámi kò gbọ́ Islam tó àbúrò tèmi tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n mi. The same question tí wọ́n bí Ayọ̀bámi ni mo béèrè lọ́wọ́ àbúrò mi tó jẹ́ pé ọmọ ẹ̀gbọ́n dádì mi ni ó dẹ̀ sọ fún mi wípé tí irú ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ ọmọ àlè ni ó sọ fún mi directly ọmọ yẹn ó ti ń ja nínú jẹ báyìí
so tá bá ṣerú example bẹ́ẹ̀ yẹn fúnrú Ayọ̀bámi yìí kò sí bí ọpọlọ èèyàn lè kú té so a máa sọ fún pé kóun náà lọ taste ẹ̀ wò tó bá dùn mọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ó fẹ́ yí ó mọ̀ nǹkan tí mo fẹ́ sọ náà ìwọ náà wàá bímọ láàárọ̀ tó bá di lọ́sàn-án wàá ṣe gbogbo iṣẹ́ pẹ̀lú ìgbésí ayé ẹ tó bá di lọ́jọ́ alẹ́ àwọn ọmọ yẹn wọ́n wá kọ̀yìn sí ẹ wọ́n á tẹ̀lé bàbá lọ wàá wá ọmọ bó ṣe wàá ṣẹ̀ṣẹ̀ wá torí example yẹn ó gbúdọ̀ wọ́n ní pé ká finá jóra ẹni wò ká tó fi jó ọ̀nà kí lè tiẹ̀ náà lè fight back kí lè lè fight back ìgbà tí Àmọ̀súkì dé. yóò máa ṣẹlẹ̀ sí ẹ àwa wo bó ṣe máa fight back òun ni mo ṣe ń sọ fún ẹ yìí gbogbo wàhálà tó ń fi gbèsè ọ̀rẹ́ ìjà àkọrin adé Àjọkẹ́. àwọn ọmọ yẹn náà wọ́n gbogbo iṣẹ́ gbogbo wàhálà tó ń fi ayé ẹ ṣe ní ìsìn example là ń ṣe mi ò ṣépè fún ẹ ó máa ṣẹlẹ̀ sí àwa wo bó ṣe máa fight back ó kàn dùn mí pàwọ́ ò ní sí bẹ̀ mọ́ ni. Ayọ̀bámi ìgbà tó gbé Islam wá àwọn bàbá wa lé wọn padà ó méjì àwọn bàbá wa lé wọn padà nígbà tó gbé Islam wèrè yẹn wá àwọn bàbá wa lé wọn padà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀tọ́ ní ọjà lọ́wọ́ ara. ẹ má bínú tó bá jà níṣẹ́ ìmọ̀lẹ́sọ tó bá jà bàbá yìí àwọn ìfà yìí wọ́n ní agbára kí ló dé tí wọ́n lè bá wọn jà padà ọlọ́gbẹ́ ọlọ́run bí kí ẹ kárí ayé ọlọ́run jẹ́ ti kí ẹ kárí ayé ló fi sáfúlẹ̀ babaláwo Ṣàngó Ọya ọkọ̀ ya gbogbo kí ló tí wọ́n sáfúlẹ̀ tó ló máa dúró ọlọ́gbẹ́ ọ̀lẹ́ ni wọ́n kọ́ fún ìmọ̀lẹ́ wà fún wa ń gbé ẹgbà ẹkùn Ayọ̀bámi is very simple now gbogbo nǹkan tá à ń kà tá à ń ṣe ń bì kí ló dé tí Allah ò ṣe ṣe nǹkan kan tó bá yẹ Allah ní agbára lóòótọ́ lódodo àní ẹ̀dùnà farabalẹ̀ fún mi kò mí tí Allah bá ní agbára lódodo kí ló dé tí òbí ṣe nǹkan kan. òfin ni kí Allah kó pidán kan sí i fáwọn tó ń ṣe nǹkan tó ń ṣe lọ́wọ́ òun làákà ìjọ. káàdì níṣẹ́ mo gbà tó bá jẹ́ àwọn babaláwo yìí àwọn Ògún yìí wọ́n ní agbára ni àní kí ló dé tí wọ́n lè jà fúnra wọn pé irọ́ ẹ̀sìn yìí àti kí ló tí àwọn ní agbára wọ́n ìbọn ṣebí ìbọn náà lè mú ìgbà tó wà colonize wa ìbọn ni wọ́n kí ló tí ẹ̀ ní àní ọ̀lẹ lásán Ògún ọ̀lẹ lásán ni ẹjọ́ ní Ọlọ́run wá dálé ayé tán wá kọjá. There's no evidence. Not here to learn. Baba Akebula is in case you don't know. He's not here to learn. He's here to. Mami, I understand. See, Sherry, position T Maniwa. Most of us here we've been there before. So we need to I need láti jẹ́ kí wọ́n mọ̀ so ti yín ṣe rí pípé èèyàn padà wá sí ilé kò ṣe nǹkan tó easy ara wọn kan wà tó jẹ́ wípé láti jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe wọ́n lè wà temperamental ẹ má bẹ̀rẹ̀ pé mo lo ìbò yẹn fún yín o Mr. Ayọ̀bámi wọ́n lè wà temperamental so èèyàn láti wà kó pẹ̀lú wọn láti jẹ́ kí wọ́n mọ̀ ìgbà mi wèrò kí mọ̀ kóun ya wèrè náà so ti yé. So he needs to learn, and we are here to teach them. So tó máa gbọ́ ní gbọ́n tánà gbọ́n fún wọn, it will be as if àǹdà bí wọn. Ṣọ́rọ̀ mi ẹ yé yín. Àwọn máa chase back to Yorùbá history. Baba Kebulam. There are some things I will not. Mi ò ní agree sí yín. Ṣó ti yé yín. Pẹ̀lú nǹkan tẹ́ ń sọ, ẹ má bínú, some words will fail me because I'm very hungry right now. Nǹkan kan ṣẹlẹ̀ fún mi tí mi years back nínú Danfo láti Èkó dé Ìbàdàn. It was the most shameful day of my life. Forget it. There are some people you can't be nice with them. It was the most shameful day of my life. Bí mo ṣe ń bá yín sọ yìí gan, ojú ń tì mí. Mo wà nínú mọ́tò mo ń lọ Ìbàdàn látẹ̀kọ́ mo bẹ̀rẹ̀ sí ní preach Jésù tá a fi dé Ìbàdàn ni mo tá a fi dé Ìwó road ni mo fi preach kò sẹ́yàn tó sọ fún mi pé kí n dákẹ́ gbà tí ẹ̀sìn yìí pọ̀ there is this man tó jókòó sẹ́gbẹ́ mi bóyá ó kọlù lóòótọ́ ni o ó kọ́kọ́ ẹ ló wèrè kan ló wà lẹ́gbẹ́ mi tó ń pariwo má dá lóhùn lórí burúkú ni
ṣé mọ̀ there are so many eléyìí tí máa nǹkan ṣe tó ń lọ viral lẹ́jọ́ mẹ́ta tó ń pariwo tó ń sọ pé na him dey bring the matter now he dey that was actually what happened nítorí pé kò tí ì sọ̀rọ̀ social media pé èèyàn kan fídíò èèyàn nínú kinní nǹkan tó ṣe fún mi literally nìyẹn wọ́n ẹ̀sìn ní kò ń ṣe pé ọ̀tá mi mo ṣe direct mo ṣẹ̀sìn nínú bọ́ọ̀sì yẹn ni títí tá a fi dé Ìwòrò tá a fi dé Ìbàdàn torí mi ò ní owó mọ́tò lọ́wọ́ ni mi ìbá bọ́lẹ̀ ń wòrò òdì níjọ́ náà pé kí n máa bóyá tó gèètì kínní ni máa ti bọ́lẹ̀ tí màá máa lọ ní tèmi pẹ̀lú àná dábẹ́ ikú. So there are some people is part of experience tẹ bá mú ní onírawọ́ lórí ra wọn lórí wọn lè má mọ̀ wọn á débi tó á ti ra wọn lórí wọn á tún débi tí wọn á tún gbé wọn ṣépè wọn á tún débi tó á ti fi wọn ṣẹ̀sín ṣẹlẹ́yà kí ọpọlọ yìí tó pé. Do you think it is easy láti lock ọpọlọ èèyàn ni mentally psychologically it's not easy. So tó bá jẹ́ ọmọ kóòtù òjíire nǹkan tó bá fèsì lẹ́nìí á lọ jókòó ó ti sọ pé Kwara lòun tó ó máa lọ jókòó ń gbà mí pẹ̀lú other experiences tó bá papọ̀ á wà wò pé ẹ̀ ti ẹ̀ dúró náà lóòótọ́ ni o mo dẹ̀ rò pé mo máa lọ fún wọn ṣẹlẹ́yà ní àwọn lòun ṣẹ̀sìn bọ̀ o. So you cannot always máa ti máa fọwọ́ ra everybody lórí àìmọye èèyàn tá máa fọwọ́ ra lórí àìmọye èèyàn tá dẹ̀ máa gbéná wojú ẹ̀. There are some people wọ́n ní bí ẹyẹ bá ṣe lọ́la máa ṣe sọ òkú ẹ̀. He cannot just come here and speak the way he spoke. Okay, kó bẹ̀rẹ̀ open speech wọ́n ní àwọn Ògún yìí kí ló kàn pẹ̀lú Ògún a sì ń sọ̀rọ̀ mùsùlùmí lọ́wọ́ à ń sọ̀rọ̀ mùsùlùmí ó dẹ̀ ní àwọn ṣùbùhánà láì a dẹ̀ ń bèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ni ṣùbùhánà true bẹ́ẹ̀ the next thing tó máa mú èébú ni ṣé òun gan ò ti wọ́ọ̀kì èpè lẹ̀. àdàbí ti máa bu yín nìkan ló kù. ọ̀rọ̀ ló ń yọ obì lápò tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà tẹ́jẹ́ bàbá wa àti ìyá wa ọ̀rọ̀ náà ló ń yọ idà lápò. ó yá ẹ wá gbọ́ nǹkan tí Sheikh yín sọ. yìí wọ́n respect Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà bí wọ́n gba Islam bàbá tí wọ́n ti ẹ bí wa àwọn tí ẹ gbé Islam wa ẹ wọ̀nà tí ẹ gbà spread Islam o wọ́n fi ọmọ aláwo wọ́n kọ ọmọ aláwo níké wọ́n wàá mú aláwo lọ́rẹ̀. Now Ayọ̀bámi tó bá Yorùbá. Ayọ̀bámi tó bá wà ń bẹ̀ yẹn tẹ́tí ẹ ò bá di kó máa gbọ́ wọ́n fi ọmọ aláwo máa gbọ́ mi náà kó gbẹnu ẹ dákẹ́ náà máa gbọ́ mi sàlẹ̀ torí èèyàn ò bá tí ì pè ìgbà míì ẹ máa wọ́ọ̀kì pẹ̀lú èpè pẹ̀lú kò ní jọ èpè kò ní jọ gbogbo ẹ̀ lẹ́ máa fi wọ́ọ̀kì lórí ọpọlọ ẹ̀ tó máa fi calm down tó bá ṣe díẹ̀ èèyàn wọnú ilé mi wá ó mú mi lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ yẹn ṣe débi wípé mo fún lọ́mọ fẹ́ àwọn ọmọ mi ọkùnrin kó wọn lọ kó lọ kọ́ wọn ní kéwú kó wá pẹ̀lú ìjà náà ìwọ tó fẹ́ wọnú ilé mi tó ti má dá lọ́wọ́ ọ̀tún tó má fà lọ́wọ́ òsì tẹ́nu ẹ gan ṣe belebele báwo gan lèmi gan ṣe ní múra àjà bọ̀ tí ó dé ẹ máa gbọ́. àwọn yìí wọ́n respect Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà bí wọ́n gba Islam bàbá tí wọ́n ti ẹ bí wa àwọn tí ẹ gbé Islam wa ẹ wọ̀nà tí ẹ gbà spread Islam o wọ́n fi ọmọ aláwo wọ́n kọ ọmọ aláwo níké wọ́n wàá mú aláwo lọ́rẹ̀. ṣẹgbá wọ́n máa fẹ́ ọmọ babaláwo kí ló dé tí ọmọ babaláwo ò ṣe jẹ́ èèwọ̀ fún àwọn àáfàá láyé ìjọ́run tí wọ́n gbé Islam wá wọ́n mọ̀ pé years programming òun làwọn need ẹ máa dé ẹ máa mú ọmọ aláwo lọ́rẹ̀ẹ́ ẹ fẹ́ ọmọ aláwo ẹ wá kọ́ ọmọ aláwo ní kéwú ẹ wá fìyẹn kọ̀yìn wọn sí ìṣẹ̀dálẹ̀ wọn kí ni a fẹ́ pè yẹn bí kò ṣe ọ̀dàlẹ̀ ẹni tó bá dalẹ̀ ó máa bá ilẹ̀ lọ ni tá a bá tajà erùpẹ̀ kò sígbà téèyàn ò ní gbowó òkúta ọjà erùpẹ̀ lẹ wá tà ní ilẹ̀ Kóòtù Òjíire àsìkò tẹ máa gba owó òkúta rèé ilé
tẹ́ fi itọ́ mọ ni àwọn bàbá ńlá kùkùnrin kan gbá yín ló fi itọ́ mọ ilé àsìkò tí èrì bá máa ṣẹ̀ báyìí kò sí nǹkan náà tó lè dá dúró ó máa padà wó ilé náà ni àsìkò tẹ́rì máa ṣẹ̀ láwà yìí so tí Ayọ̀bámi bá wà ní ìsàlẹ̀ tó bá ń gbọ́ mi mo sọ mo dẹ̀ tún sọ in tó sọ wípé kò wà wrong tó bá jẹ́ pé nǹkan burúkú ló ń ṣe káwọn ọmọ ẹ kí wọ́n kọ́ ẹ ní bàbá kí wọ́n dẹ̀ tún gbé ẹ ṣépè kí gbogbo ohun tó dẹ̀ fọjọ́ ayé àárọ̀ ẹ ṣe kó bàjẹ́ bó ṣe máa rí fún ẹ nìyẹn tó bá di lọ́jọ́ alẹ́ kó wá fight bó ṣe ń bú àwọn baba ńlá wa pé kí ló dé tí àwọn baba ńlá wa kí ló dé tí wọn ò fight àwa rí strength tí wọn náà fẹ́ fi fight pé káwọn àwọn ọmọ ẹ̀ kan lè gbọ́ tiẹ̀ lọ́jọ́ alẹ́ kan lè padà lọ́mọ tó jẹ́ wípé babaláwo ló fúnra ara ẹ̀ mú wọn ní ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ wípé ẹgbà ó èdè tẹ́ ń sọ yìí àgbọ́ ẹ bá wa lọ kọ́ àwọn ọmọ yìí náà káwọn náà tiẹ̀ kọ́ nítorí pé brainwashing tó ṣe wọ́n ní pé brainwashing tó kò sẹ́ni tó lágbára tó brainwashing láyé yìí tó bá ní ìbọn lọ́wọ́ tó mú dání báyìí ẹni tí ò mú bọ̀n dání rárá ó lè fi psychological issue àbí kó lọ́wọ́ brain láti ṣe kíni láti touch brain yẹn láti gba ìbọn yẹn lọ́wọ́ ẹ̀ tó bá wà careful wàá mú bọ̀n yẹn lẹ̀ wàá wà disarmed so àwọn bàbá ńlá wa yẹn ló ṣe mistake yẹn láti gba Islam torí wípé ayé ìgbà yẹn wọn ò mọ ní ayé àwa ti wá dé báyìí ayé ìgbà tiwa ti wá dé báyìí you have ẹ̀yin lẹ ń summon àwọn bàbá wa through us you've forgotten that we are pure blood you've forgotten that as long as we live they live on in us. As long as we have ourselves that we are pure blood, our land can never be lost to people like you. Ẹ ti gbàgbé ni. Ẹ̀yin lẹ ń sọmọ wọn lójoojúmọ́, ẹ ń sọmọ wọn lójoojúmọ́. Ká ní pé ẹ ti ṣe gbogbo ohun tó yẹ ká ẹ ṣe, tẹ́ ti parọ́ fún wa, tẹ́ ti ṣe gbogbo ẹ̀ dẹ̀ wá bú wọn mọ́ ẹ wá fi wọ́n lẹ̀, bọ́ tẹ́ fi ṣiṣẹ́ ṣe ni. Gbẹ̀dẹ̀ ìfẹ́ fi ń ṣiṣẹ́ ṣe tẹ́ ń gbé wọn ṣépè lójoojúmọ́ tẹ́ tún sọ pé káwọn ọmọ tún máa gbé wọn ṣépè ẹ ń pè wọ́n ẹ̀ ń sánmọ̀nù wọn ni ẹ̀jẹ̀ wọn wá ń ru nínú wa DNA yẹn wá ń ru nínú wa omi ara wọn ń ru nínú wa ẹ̀jẹ̀ ara wọn ń ru nínú múdùmúdù wa ò gbádùn egungun ara wa ò lélẹ̀ òun ló fà á táwa náà wá dìde pé ẹ tiẹ̀ wá dúró ná nígbà tí ń ṣe pé nǹkan mi wà ń bẹ́ẹ̀. Ọmọ ọkọ ni mí náà mi ò ń ṣọmọ àlè. You can come here. You can come here with a name that has to do with ọmọ kóòtù òjire name. Ẹ̀yin Fúlàní ní identity mọ́. You people don't bear your names. You don't have traditional names. You now ibitaye yín ti wá lóde you now bear our names because you don't have your language, you don't even know it. You don't even know what is your culture. You don't have no tradition. Gbogbo nǹkan lẹ jí lára wa ẹ dẹ̀ ń sọ pé ẹ fẹ́ paná wa rẹ́. You bear our names. Tó bá béèrè orúkọ yín ẹ máa bí ẹ Bọ́lájí, Ajíbọ́lá, Igbá Àwo, Ìkòkò bàbá àṣàṣù orúkọ àwọn bàbá ńlá wa ṣé mo tún máa Ajíbọ́lá ṣá. Àwọn ìyá wa ló ń jẹ́ bẹ́ẹ̀, àwọn ìyá mi ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ dẹ̀ ń bí ẹ orúkọ yẹn ẹ dẹ̀ fẹ́ máa fight against wọn. Ẹ mọ̀ pé kò lè ṣeé ṣe fún yín ni àlá tí ò lè ṣẹ ni. So tá bá ń sọ̀rọ̀ wípé wọ́n wá mú àwọn bàbá wa òun sọ wípé ìgbà kan àwọn bàbá yín ni ò lágbára tó àsìkò kan wà tí nǹkan máa ṣẹlẹ̀ kí nǹkan míì náà lè ṣẹlẹ̀ ni. Bájání Bello ṣe tó láàárọ̀ ọjọ́ ayé ẹ̀ ó ṣe láàárọ̀ ó ṣe lọ́sàn-án ó ṣe lálẹ́ ó ṣe jẹ́ ọjọ́ alẹ́ ló padà fi ìtìjú kú. Ìtìjú òun ni Ajani Bello bá rọrùn. Ajani Bello padà kúkú ìyà ni. Wọ́n ní wípé kí alẹ́ kó san wá ju àárọ̀ lọ. Nítorí wípé alẹ́ ló ṣe kókó nínú gbogbo ayé gbogbo ẹ̀dá. Àárọ̀ máa san Ajani Bello. Ọ̀sán máa ṣe plọ́mplọ́m fún.
ìgbà tó dọjọ́ alẹ́ ńkọ́ ó ronú kú ni nítorí wípé gbogbo ohun tó kójọ láyé ẹ̀ ọ̀nà ẹ̀rú ló bà kójọ. Ìrì lásán àwọn bàbá wa gan ò sọ̀rọ̀ àwa yìí la sọ̀rọ̀ ìrì lásán ló wó ajá ní Bello àwa ìrè pé aṣọ yìí la bá tiẹ̀ jẹ́. So tá bá wá ń sọ̀rọ̀ tó bá jẹ́ ọmọ àbúrò mi ò kí ń fẹ́ máa sọ lórí social media tí bá ń gbé chat tó wà láàrin èmi àti àbúrò mi bọ́ síta ojú ń tì mí. Mo ti gbé bọ́ síta rí ojú ń tì mí ẹ má mute mi mọ́ mi ò sọ anything tí kò yẹ kí n sọ lórí social media. So of recent ni mo wá pé jókòó pé lágbájá jókòó ìyá àgbà mi ló kú tí wọ́n lọ ń sin ìyá àgbà mi ó wá ń sọ̀rọ̀ pé màmá tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣèbí màmá náà kú àṣẹ muslim mo ní ó tan ara ẹ̀ jẹ ìyá àgbà mi ò kú àṣẹ muslim oníṣẹ̀ṣe pọ́nbélé ní ìyá àgbà tèmi. Mo bẹ̀rẹ̀ sí ní sọ fún pé ṣé o rántí pé ṣé o mọ bá ṣe bí ìyá àgbà wa ṣá ṣé o mọ̀ pé òun nìkan lọmọ lọ́wọ́ ìyá ẹ̀. Mo wá sọ story yẹn fún ó ní grandma ò sọ bẹ́ẹ̀ rí fóun wọn sọ gbogbo eléyìí mo ní wọn ò ní sọ fún ẹ because ìwọ ogun òsùn má gbà torí ẹ̀ lọ ṣe máa ń sọ wípé ọmọ tó bá mọ wọ́wọ́ ẹ̀ á bá gbà jẹun kì í ṣe nítorí pé ó máa bá àgbà jẹ nǹkan tó máa bá tiẹ̀ jẹ́ ó máa jẹ nǹkan tí kò ní táyé ò ní fi rún mọ́ láyé wọ́n á jẹ́ kó mọ history àtẹ̀yìnwá kó lè bá mọ bó ṣe máa rìn nínú ìgbésí ayé. Mo wá sọ fún mo wá ìbéèrè tí mo béèrè lọ́wọ́ Ayọ̀bámi yìí ni mo béèrè lọ́wọ́ àbúrò mi pé bó ṣe wà yìí o ti fàárọ̀ ẹ ṣiṣẹ́ o ti fọ̀sán ṣiṣẹ́ o ti fọjọ́ alẹ́ ẹ ṣiṣẹ́ pé káwọn ọmọ ẹ lè jogún kó lè jọgbọ̀n kí nǹkan tó dẹ̀ ṣiṣẹ́ fún kó má bàa bàjẹ́. Ó wá kú tán mo ti ẹ̀ sọ fábúrò mi ẹ mo wá ní wá dàgbà wá rí bí àgbáre ọmọ ẹ tó àwọn ọmọ ẹ wá ń gbé lẹ́gẹ́sì ẹ pókè o àwọn kan wá ti dé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní brainwash àwọn ọmọ yẹn díẹ̀ ó wá dé generation kan wọ́n wá sọ story yẹn létí bóyá 4th or 5th generation pé bàbá yín bàbá àyà yín báyìí ló ṣe nígbà yí ẹ̀ kọ́mọ yẹn wá sọ wípé kí ni bàbá wèrè wo nìyẹn kí ló kàn òun pẹ̀lú ẹ̀ ó dẹ̀ ti kú ó ti lọ tiẹ̀ o kí ló kàn òun pẹ̀lú bàbá yẹn gbogbo nǹkan iṣẹ́ tó ṣe kí gbogbo ẹ̀ bàjẹ́ dànù kí gbogbo ẹ̀ dòfo ó ní àǹtí mi mo ní ìjọ nítorí Ọlọ́run kí ló máa perú ọmọ bẹ́ẹ̀ ọmọ tá à ń sọ yìí ó ti lọ Sudan ó lọ South Sudan kí ló lọ ṣe ó lọ fi kéwú kọ̀wé so who are you tàbá ń sọ wípé Islam gbilẹ̀ nínú ìdílé mi mo ní kí ló máa wá pé ó ní àǹtí mi ọmọ àlè ni kò ẹ̀yin náà ẹ fẹ́ ṣe ọmọ ẹ̀ ṣe Islam ni mà. kò pẹ́ kọ́rọ̀ rárá ẹni tó bá gbé ọmọ àlè yẹn wá sókè kò ní dá fún ní ẹni tó bá gbé ọmọ òfò yẹn wá sókè because Fúlàní lélẹ̀ ó wá direct wá sí bòmí ni because òun ló ṣí iná èpè fúnra ẹ̀ lénìí tépè fi máa jà lọ́jọ́ alẹ́ bí mo dẹ̀ ṣe sọ ìka abiyamọ ayé abiyamọ ọ̀run kó bá mi fò tẹ̀lú kó tàràkà lọ́jọ́ alẹ́ kó lè sunkún lórí ọmọ ó máa dàgbà Ayọ̀bámi wàá dàgbà wàá dògbò wàá fẹ́ ó parí bínú ẹjọ́ mọ́ ṣùgbọ́n lọ́jọ́ alẹ́ yẹn mi tí mọ bó ṣe fẹ́ ṣe you have to taste what our forefathers tasted. Even though you are not a Yoruba, even though you are not ọmọ kóòtù òdì o gbúdọ̀ taste ẹ̀ àwọn ọmọ ẹ gbúdọ̀ fọwọ́ òsì júwe ẹ̀ àwọn ọmọ ẹ gbúdọ̀ fọwọ́ rí ẹ̀ nímú kó ṣépè fún ẹ kó tú kán gan kó tún ní àtúkú tú ẹ lọ́nà ọ̀run. Ọmọ yẹn sọ fún mi ó ní ọmọ àlè la máa pè é mo ní ṣó feel good pé àrọ́mọdọ́mọ ẹ máa gbàgbé gbogbo nǹkan tó fa yí ẹ̀ ṣe ó ní àǹtí Bímbọ́lá ẹ má jẹ́ ń parọ́ fún yín kò dá bẹ́ẹ̀ o mo ló dá bẹ́ẹ̀ á dá fún un mo ní nǹkan tí wọ́n ní kẹ́ ẹ ṣe nìyẹn tó dẹ̀ ń ṣe indirectly tó dẹ̀ mọ̀ àfi tí mo ṣe túlẹ̀ fún ẹ. Could you not believe pé èmi àtọmọ yẹn pàdé ni wá kò lè pe méjì nìyí sí ọ̀rọ̀ tí kò ń sọ fún ó ń jajẹ lọ́kàn ó ń jajẹ níkùn kò dẹ̀ sígbà tí ò ní máa rò ó. So tá bá ń sọ̀rọ̀ tá bá gba ẹ̀sìn tá bá jẹ́ ọmọ kóòtù òjìrè ìgbà ní ẹ jẹ́ ká máa farabalẹ̀ ká má bàa fara gbẹgba ni ìran là ń sọ̀rọ̀ nípa èyí orí ilẹ̀ wa là ń sọ̀rọ̀ nípa èyí orísun wa là ń sọ̀rọ̀ nípa èyí ó lé ojú nǹkan míì lọ
tí Ìtàló fi lè kọ́ nínú anthem wọn wípé àwọn máa defend Ìtàló títí dọjọ́ ọkú à la morte. Tó bá kọ́ òun ní the last phrase in their anthem. Go and check it. Google it. Italian anthem for what translate here. Siamo pronti alla morte. We are ready to die. Tó bá dẹ̀ ń gbọ́ tán kà lọ gbọ́. Last phrase yẹn wọ́n máa gbóhùn yẹn sókè àtobìnrin àtọkùnrin wọn ò ní lè differentiate ohùn wọn máa kí gbogbo bí ẹni tó mú gbóyò ni wọn ò mú gbóyò because they are connected because they feel like this is their birthright. They must defend it with the last breath. And you come here and speak as if it is nothing. No. No, oh, lè wá sọ pé Orísun wa ò jẹ́ nǹkan kan nígbà táwọn àwọn kan wà tó ń kú ayé gbogbo ayé tá wà ní ìsìn ṣebí eléyìí ń bá lè jagun eléyìí ń bá lè jagun wọ́n ń pa ilé lórí ilẹ̀ kí ló dé tí gbogbo wọn ò sá lọ kí ló tó fi ń defend ilẹ̀ wọn nítorí pé tó bá pa wọ́n tó ń bẹ̀ tí wọ́n bá náà wọ́n sá lọ wọn ò ní lè lọ pásà wọn ò ní lè lọ máa sọ wípé ilẹ̀ bòmíì ní tiwọn náà. Ta ló máa lọ claim ilẹ̀ bòmí ta ló máa gba iléyè lórí ilẹ̀ kó wá ṣe bó ṣe wù ẹ́ ibo la fẹ́ sá lọ tẹ́ bá bà tiwa jẹ́ tán ibo la fẹ́ sá lọ ṣé ibi táwọn ọmọ wa wà tó jẹ́ pé wọ́n discriminate wọn nínú bus wọ́n discriminate wọn ní school wọ́n pè wọ́n ní ẹrú ní gbogbo ibikíbi tí wọ́n lọ ibẹ̀ la fẹ́ kú sí ni kò possible now. Kí ló dé tí Iran ò ṣe fi ilẹ̀ ẹlẹ́ kó sá lọ àbí kí ló dé tí Israel ò ṣe fi ilẹ̀ ẹlẹ́ kó sá lọ kó máa bọ̀ nílẹ̀ Yorùbá kó wá bá àwọn Christian bẹ̀ kó máa bá wọn gbé pé ó yá ilẹ̀ Yorùbá yàjọ máa pín ni torí wọ́n mọ̀ pé àwa Yorùbá torí wá bá yé a máa lé wọn padà nù ni torí ẹ̀ lọ́ ṣe wò pé ilẹ̀ táwọn baba ńlá kó wọn dúró sí rè. So somebody that have nothing to lose will come here and talk and yẹpẹrẹ torí Fúlàní nìkan nílé ayé yìí ní gbogbo àgbáńlá ayé ni wọn ò ní anything láti lose tó bá pààyàn báyìí wọ́n sá lọ bòmí nìyẹn tó bá pààyàn báyìí tó bá ní pé ó sún ẹ ó fẹ́ ba ayé wọn jẹ́ ó fẹ́ pa wọ́n pátápátá wọn á gbé báàgì wọn wá sá lọ because they have nothing to lose wọn ò ní ilẹ̀ wọn ò lórírun àwọn dẹ̀ ni wọ́n wà difficult jù láti bájà because they don't have anything to lose they will pay you and go tó bá succeed fine tí wọn bá succeed they lose that is why we must fight láti kọ́kọ́ gba àwọn èèyàn tiwa náà tí wọ́n fẹ́ fi bá wa jà ká tó wá fèsì wọn but when they speak anywhere you should know ipa àwọn ọ̀tá tá ń sọ̀rọ̀ pé àwọn ọ̀tá ṣẹ́tírí ẹni tẹ́ ń sọ pé fẹ́ ní sùúrù pẹ̀lú tẹ́ bá ń báyàn sọ̀rọ̀ ṣẹ́tírí pé olóṣì olórí burúkú Fúlàní olóṣì táyé ẹ̀ máa rún ni ṣẹ́tírí bó ṣe ń gbé ìran Fúlàní ṣépè táyé wọn dẹ̀ máa bàjẹ́ àdàbí tó bá jẹ́ pé kò ń ṣe lórí ilẹ̀ wa lẹ ti jẹ lẹ ti mú lẹ ti dàgbà lọ bí ọ̀pọ̀lọpọ̀ yín sí ẹ̀dẹ̀ ń da ilẹ̀ dẹ̀ máa dà yín lọ́la àwọn tó láyé lọ́la pé ẹbọ lọ́ fi tẹ gbogbo ilẹ̀ wa dó ẹbọ tó fi tẹ̀ dó ní ọjọ́ kìíní àná á bá yín jà gbogbo ọ̀wọ̀ tí wọ́n kọ́kọ́ fi gbálẹ̀ tó fi mọ́ tekéteké ní ilẹ̀ Kóòtù Òjìrè ní gbogbo ilẹ̀ kílẹ̀ á bá yín jà ọkọ tí wọ́n fi kọ́kọ́ ro gbogbo ilẹ̀ ní ilẹ̀ Kóòtù Òjìrè pátápátá ní gbogbo ilẹ̀ kílẹ̀ á bá yín jà gbogbo àdá tí wọ́n fi yẹnà ní gbogbo ilẹ̀ kílẹ̀ ní ilẹ̀ Kóòtù Òjìrè á bá yín jà a máa purge yín out take it or leave it ẹ ṣeun. ẹ ṣe gan ẹ ti sọ̀rọ̀ tó pọ̀ so kò jẹ́ sí nǹkan láti fẹ́ sọ mọ́ wọ́n ti ní ọmọ àlè ló máa ń fi ọwọ́ òsì ju ilé bàbá ẹ̀ nínú ọ̀rọ̀ yẹn náà a ti mọ ọmọ àlè sí ọmọ ọkọ so ẹ ka Quran wa lọ Quran chapter 2 verse 200 ibẹ̀ ní a wà níbi tí Allah ti ń sọ ìtàn lọ fún Muhammadu now mo ti try to summarize nǹkan tó ṣẹlẹ̀ látòkè so ẹ ká máa ká lọ verse 200 ṣe wà ń bẹ̀ ìyá wa. Ní pátápátá gbogbo ara ni mo fi wà pẹ̀lú yín. Ó ní when you have fulfilled your sacred right ó sọ̀rọ̀ pọ̀ nípa Sàfà àti Mọ́rúwà tẹ́ bá gorí òkè tẹ́ bá lọ pọ́kúta lá gbogbo àwọn nǹkan ẹ̀ ló ń sọ̀bọ̀ ó yẹ nìṣó ńlẹ̀. Mo fẹ́ bẹ̀ olówó Èkó kó má bínú pé mi ò gbọ́ràn sí wọn lẹ́nu ẹ má bínú ẹ mọ̀ pé kí ṣe bẹ́ẹ̀. So when you have fulfilled your sacred rights
nígbà tí ẹ bá ti ṣe gbogbo ohun tó yẹ kó tọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí. Praise Allah as you used to pray your forefathers before Islam. Ó ní kí ẹ máa yin Allahu gẹ́gẹ́ bí ẹ ṣe yin àwọn baba ńlá yín kí ìsìlámù ò tó dé. Or even more passionately. Àbí jù bẹ́ẹ̀ lọ, gbogbo kárakára ni kẹ́ fi ṣe. There are some who say, our Lord, grant us your bounties in this world. Àwọn kan wà tí wọ́n ń sọ wípé kí Olúwa àwọn kí ó fi ṣe àlékún gbogbo oore tí Allahu ní nílé ayé yìí. But they will have no share in the hereafter. Nítorí wípé àwọn ò ní ìpín kankan ń bẹ lẹ́yìn tí wọ́n bá kúrò nílé ayé yìí tán. Ká tó bọ́ sí 201, mo fẹ́ kẹ́yìn èèyàn wa, because tẹ bá ń gbé tó bá ń sọ pé kò sádùúrà ní Quran. Àwọn kan máa ní àwọn bíi rọ́bà náà yẹn ń kọ́. Ṣé ẹ rí tí mo kà yín sí ibi tó ti sọ pé our Lord grant us bounty in this world. Òun ni rọ́bà náà, áàtì náà, fi dúnìyà, òun nìyẹn o. Ṣé ẹ mọ̀ pé tán là ń sọ̀bọ̀? Àwọn wèrè akótilétà wọ́n ní àdúrà wà ní Quran. Bó ṣe máa lọ máa ṣe rípíìkì àwọn ibi tó ti sọ pé Olúwa wà bẹ́ẹ̀ kẹ̀ ìtàn ló ń sọ̀bọ̀. Wọ́n á máa sọ pé àdúrà wà ní Quran. Àdúrà wà ní Quran. Ẹ ká níṣó 201. Yet there are others who say, our Lord, grant us good of this world and the hereafter. Àwọn kan wà tí láàrin àwọn mùsùlùmí tí wọ́n sọ wípé kí Olúwa àwọn kó fún wọn ní dáadáa nílé ayé. And protect us from the torment of the fire. Kí o sì dáàbò bò wá lọ́wọ́ iná ní ọwọ́ ewu iná. Àwọn nǹkan táwọn amúkúnmẹ́kan yẹn máa mú tó máa sọ pé àdúrà ni òun nìyẹn o. Ṣé rí pé àwọn kan ló ń sọ̀rọ̀ bọ̀ wípé Olúwa wa gbà wá lọ́wọ́ àwọn nǹkan yìí o, kì í ṣe pé bóyá àdúrà kan o. It is they who will receive a heavenly reward for the good they have done. Ó ní Allahu sọ wípé àwọn ni wọ́n máa rí ẹ̀bùn ńlá ní àlùjọ náà fún gbogbo ire tí wọ́n ti ṣe. And Allah is swift in reckoning. Ó ní wẹ́dà Allah kò dúró síbì kan, ó lè yí sọ́tún lósì kó yí lọ́la, ó lè swift. Kò sí nǹkan tí kò lè ṣe. Ó lè bá tiẹ̀ jẹ́ léni kó tún fà ìmọ́ra lọ́la. So Allah òun ló máa ń yára ṣe nǹkan náà sọ bẹ́ẹ̀. And remember Allah during these appointed days, àwọn time tó bá ṣe hajj. Ó ní kẹ́ rántí Allahu ní àwọn àkókò wọ̀nyí. Whoever departs swiftly on the second day is not sinful. Ẹni tó bá yíra padà ní ọjọ́ kejì kò kí ń ṣe kò kí ń ṣe lẹ́ṣẹ̀. Neither are those who stay behind till the third day. Pẹ̀lú àwọn tí wọ́n tún dúró sẹ́yìn tó tún dúró títí di ọjọ́ kẹta. Seeking additional reward. Tí wọ́n ń béèrè oore sí. So long as they are mindful of their Lord. Níwọ̀nba ìgbà tí wọ́n bá ti ní Olúwa wọn sọ́kàn. And be mindful of Allah and know that to him you will all be gathered. Tí wọ́n sì ń fi Allahu sọ́kàn wípé ọ̀dọ̀ Allahu náà làwọn ó padà lọ tọ́ sáfù déédéé sí. There are some hypocrites who impress you with their views regarding worldly affairs. Àwọn kan wà láàrin yín tí wọ́n jẹ́ alábòsí mọ̀nàfíkì tí wọ́n máa fi ohun ayé yìí tí wọ́n máa fi yangàn lójú yín. And openly call upon Allah to witness what is in their hearts, yet they are your worst adversaries. Tí wọ́n dẹ̀ máa fi pé Allahu lóhùn rọra wípé kó wá ṣe ẹlẹ́rìí gbogbo nǹkan tí ó wà nínú ọkàn wọn, síbẹ̀ àwọn ni ọ̀tá yín tó le jù. And when they leave you, nígbà tí wọ́n bá wá fi yín sílẹ̀, they strive throughout the land to spread mischief in it. Wọ́n máa làkàkà kiri gbogbo ilẹ̀ náà láti lè máa fi ohun àìtọ́ láti lè máa jẹ́ kí ohun àìtọ́ máa gbilẹ̀ sí. And destroy crops and cattle. Wọ́n sì máa bà ohun èrè oko yín jẹ́. Wọ́n sì máa bà gbogbo àwọn màálù yín náà jẹ́. Allah does not like mischief. Ẹ máa bá wa ṣe àmì ìsàlẹ̀ o.
Allahu kò fẹ́ràn ẹni tí ń ba nǹkan jẹ́. When it is said to them, fear Allah, Nígbà tí a bá sọ fún wọn pé kí wọ́n bẹ̀rù Allahu, pride carries them off to sin. ìgbéraga máa ń gbé wọn lọ sínú ẹ̀ṣẹ̀. It will be their proper place. Hell will be their proper place. Inú iná Jahannama òun ni ilé ibùgbé wọn. What an evil place to rest. Ibi tí ó bàjẹ́ jù tí kò dára jùlọ láti lọ sinmi. And there are those who would dedicate their lives to Allah's pleasure. Àwọn kan sì wà tí wọ́n ń fi gbogbo ayé wọn jíǹkì sí gbogbo ohun tí Allahu bá nífẹ̀ẹ́ sí. And Allah is ever gracious to his servants. Allahu ó sì jẹ́ aláàánú jùlọ fún gbogbo àwọn ẹrú rẹ̀. Oh believers, Ẹ̀yin onígbàgbọ́ òdodo, enter into Islam wholeheartedly. Kí ẹ fi gbogbo ọkàn yín pátápátá kẹjúpájúṣe fún Allahu. And do not follow Satan's footsteps. Ẹ má tẹ̀lé ìpasẹ̀ Ṣẹ̀tánì. Surely he is your sworn enemy. Surely. Ẹ jọ̀ọ́ ẹ má máa bá tọ́tù mi jẹ́. Lódodo òun gangan ni ọ̀tá yín tó le jùlọ. If you falter after receiving the clear proofs, lẹ́yìn tí ẹ bá tún yapa lẹ́yìn tí ẹ bá tún ti rí àmì ìdánilójú, then know that Allah is indeed almighty, all-wise. Kí ẹ mọ̀ dájú wípé Allahu òun ló lágbára jù, òun dẹ̀ ló gbọ́n jù. Are they waiting for Allah himself to come to them in the shade of clouds along with the angels? Ṣé wọ́n ń dúró de kí Allahu kó wá bá wọn kí ó tún wá máa bọ̀ pẹ̀lú nínú òfurufú pẹ̀lú àwọn màláíkà? If he did, tí Allahu bá ṣe bẹ́ẹ̀, then the matter will be settled at once. Nígbà náà ni ọ̀rọ̀ náà yóò parí lọ́wọ́ kan. And to Allah all matters will be returned for judgment. Network yìí ti bẹ̀rẹ̀ nínú ilé. Kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ látàárọ̀. Ṣé tí ń gbọ́ mi báyìí? À ń gbọ́ yín. Okay. And to Allah all matters will be returned for judgment. Sí Allahu náà ni gbogbo ẹjọ́ padà sí fún ìdájọ́. Ask the children of Israel how many clear signs we have given them. Ó ní kí ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ísírẹ́lì àmì tó yọrantí tí a ti fi hàn wọ́n. And whoever trades Allah's favor after receiving it for disbelief should know that Allah is indeed severe in punishment. Ẹnikẹ́ni tí ó bá ṣe pàṣípààrọ̀ oore Allahu lẹ́yìn tí ó ti gbà á tán nítorí wípé kò ní gbàgbọ́ mọ́ tó fi ìsìlámù sílẹ̀, ó ní kó rántí kó lọ mọ̀ nínú ọkàn àyà ẹ̀ wípé olórí burúkú Allahu ó lè fi ìyà jẹ pa. The life of this world has been made appealing to the disbelievers. Ìgbé ayé yìí ó ti ṣe fún àwọn tí ó ti ṣe lọ́ṣọ̀ọ́ fún àwọn tí wọn kò ní gbàgbọ́. And they mock the believers. Wọ́n sì fi àwọn tí ó gbàgbọ́ nínú Allahu wọ́n sì fi wọ́n ṣe yẹ̀yẹ́. Those who are mindful of Allah will rank above them on the day of judgment. Àwọn tí wọ́n bá ń fi Allahu sí ọkàn, àwọn Mùsùlùmí wọ́n ó ṣe kí ni wọ́n ó borí wọn, wọ́n ó lágbára jù wọ́n lọ nínú ipò ní ọjọ́ ìdájọ́. And Allah provides for whoever he wills without limit. Allahu yóò sì máa pèsè fún àwọn tí ó bá fẹ́ láì sí òpin. Humanity had once been one community of believers before the lost faith. Ó ní ká máa ṣe ìjẹ́ ènìyàn,
ó jẹ́ ohun kan tí wọ́n ti dájọ́ pọ̀ fún ní agbègbè kan tí wọ́n ti jọ kóra wọn jọ pọ̀ fún ní pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo kí wọ́n tó yapa nínú ìgbà kan. Ó ní àwọn ènìyàn jẹ́ ìjọ kan tẹ́lẹ̀ as in ó jẹ́ bí tribe kan community of belief tí ogun dẹ̀ gbàgbọ́ nínú Allah kó tó di pé wọ́n yapa. Wọ́n yapa. Then Allah raised prophets as deliverers of good news and as warners. Allahu wá gbé àwọn òjíṣẹ́ dìde gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa lọ máa tan ìyìn yeye ká tí wọ́n sì tún máa fi ìkìlọ̀ fún àwọn èèyàn. And reveal to them the scriptures in truth to judge among people regarding their disputes. Tí wọ́n sì máa fi tírà náà hàn wọ́n láti máa fi máa ṣe ìdájọ́ láàárín àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìjà àárín wọn bá ṣe tó. And no one disputed the scriptures except the very people who received them after clear proofs had come to them. Ó ní kò sí ẹnikẹ́ni